ǹjẹ́ a tún kú dédé àsìkò yìí níbi yòówù tẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV 2 ibi tá a ti mú ròyìn wá lájà balẹ̀ lọ́tún pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. mo ti lẹ́mìí láwọ̀ èmi ní ìmọ̀ wá ẹ̀yin náà ní ìmọ̀ bá láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn la mú wá fún ti àsìkò yìí, orúkọ oníròyìn yàn ni kò yí padà, àyànfẹ́ Elédùmarè náà ni. ṣáájú ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àsìkò yìí. ọjọ́ burúkú èṣù gbómumi lọ́jọ́ òní jẹ́ nílùú Ilé-Ifẹ̀ pẹ̀lú bí ènìyàn 17 bí wọ́n ṣe jáde láyé níbi ìjàmbá ọkọ̀ tirẹ́là tó wáyé ní ìlú náà. dọ́rọ̀ ìdí arákùnrin yìí ni ó ti ń tì lọ sọ́gbà ẹ̀wọ̀n báyìí o. àbúrò ìyàwó rẹ̀ ló fi tìpátìkúùkù bá láṣepọ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn ọ̀daràn 3 kan tí wọ́n ba oko olóko jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. ìbọn ni àwọn eléyìí fẹ́ lọ tà lọ́wọ́ fi bà wọ́n ní ìpínlẹ̀ Bauchi. Èdùmàrè má jẹ́ ká rin àrìnrà ká sì má rin àrìnfẹsẹ̀ sí. tọkọtaya tọmọ kan ni wọ́n ti di àwátì báyìí láti ìpínlẹ̀ Èkó sí ìpínlẹ̀ Cross River ni wọ́n ti ṣèrìn àjò tí wọn ò ti darí délé mọ́. àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 4 ni ọwọ́ ti bà báyìí ní ìpínlẹ̀ Ògùn lára àwọn tí wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú. ebi ló sún wa débi olè jíjà ẹ̀sìnjú àánú wọ̀ wá. àwọn adigunjalè tọ́wọ́ tẹ̀ ní ìpínlẹ̀ Èdó ni wọ́n bẹ̀bẹ̀ fún àánú. nínú ìròyìn ti Biafra Nation, Samuel Ekpa ni ó ti fi léde síta wípé àwọn ti ṣe ìpàdé pẹ̀lú àwọn aláṣẹ àti abẹnugan ilẹ̀ Amẹ́ríkà lórí ìdásílẹ̀ Biafra Nation náà. lábala ìròyìn ti ìdárayá, gbajúgbajà olórin takasúfè Habib Òkìkíọlá ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó fọ́ pásítọ̀ kan ní etí ní ẹni tó jẹ́ ajínrere ní ilé ìtajà rẹ̀ nípínlẹ̀ Ògùn. ẹjá sísọ lójú eegun àwọn ìròyìn náà lọ́lọ́kan kò jọ̀kan báyìí. ọjọ́ burúkú èṣù gbomimu lọ́jọ́ òní jẹ́ nílùú Ilé-Ifẹ̀ pẹ̀lú bí ènìyàn 17 bó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé níbi ìjàmbá ọkọ̀ tirẹ́là èyí tó wáyé lágbègbè tí wọ́n pè ní tógèètì ní Ilé-Ifẹ̀ tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó ti wáyé lẹ́nìí tí ń ṣe ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí pẹ̀lú bí ìròyìn náà bí ó ṣe ń tẹni lọ́wọ́ wípé ọkọ̀ agbérò èyí tí iye ènìyàn tí máa ń bẹ nínú rẹ̀ jẹ́ 18 ó ní ó kó ènìyàn tó jẹ́ 18 sínú inú ọkọ̀ náà tó ti já sí wípé ó ráríwọ abẹ́ tirẹ́là èyí tó ń lọ ní agbègbè tógèètì náà tí ó sì wá ọkọ̀ náà wọ inú kòtò lọ. lásìkò tá a fi ń kó ìròyìn jọ ó kéré tán ènìyàn 17 ó ní ó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ pẹ̀lú bí àlàyé ṣe lọ lọ́dọ̀ àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣojú wọn gẹ́gẹ́ bí fídíò tó sì járàn ìrìn èyí tí wọ́n fi léde síta lásìkò tí ìjàmbá ọkọ̀ náà tí ó wáyé. wọ́n sọ di mímọ̀ wípé ìjánu ẹni tó wa ọkọ̀ náà ó ní ó sọ ìjánu rẹ̀ nù tó sì ráríwọ abẹ́ tirẹ́là èyí tó ṣekú pa ènìyàn 17 lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ. dọ́rọ̀ ìdí arákùnrin yìí ni ó ti ń tì lọ sọ́gbà ẹ̀wọ̀n báyìí. àbúrò ìyàwó rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ fún ní ìbálòpọ̀ tagidi tagbára. arákùnrin tó jẹ́ ọlọ́kadà èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Michael Ọlọ́runfẹ́mi tó jẹ́ ẹni 30 ọdún ó ní ó ti ń rí ìgbẹ́jọ́ báyìí o tí adájọ́ ilé-ẹjọ́ májísírèètì tó sì ti sọ wípé kí wọ́n lọ rèé fi sí ọgbà ẹ̀wọ̀n Olókùta náà ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tún tẹ̀síwájú. ẹ̀sùn tí wọ́n fi kan Michael Ọlọ́runfẹ́mi náà ó ní wípé ó fi ipá àti ìkúùkù bá àbúrò ìyàwó rẹ̀ ní àṣepọ̀ ní ìlú Àkúrẹ́ gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe. wọ́n ní oṣù kẹjọ ní nǹkan bíi dédé agogo 10 alẹ́ ní agbègbè Onígàrí ìyún òpópónà Ìrèsé nílùú Àkúrẹ́. ó ní ìṣẹ̀lẹ̀ náà
ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Fúnmi Ọdúnlámì bó ṣe sọ di mímọ̀ wípé arákùnrin náà ni ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sì ti sọ wípé lóòótọ́ àti lódodo ni ó ń wu ìwà náà níwájú ilé ẹjọ́ tó sọ di mímọ̀ ìpè tó sùn débẹ̀ gan ni pé àbúrò ìyàwó òun tí ó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlógún ó ní ó sọ wípé kí òun wá gbé òun lọ sí ilé ọ̀rẹ́kùnrin rẹ̀ ní alẹ́ ọjọ́ náà ó ní nígbà tí àwọn wa ọ̀kadà náà dé etí igbó kan ó ní òun sọ àbúrò ìyàwó rẹ̀ náà kalẹ̀ tí wọ́n sì yọdọ̀ọ̀rọ̀ ìdí òun tí òun fi bá arábìnrin náà ní àṣepọ̀ ó ní òun ṣe ìlérí wípé kí ó má tú àṣírí bóun yóò sì fún ní owó àìfún ní owó yìí òun ló mú kí ó fi sọ fún àwọn màmá wọn ní ilé tí wọ́n sì fi wá fi páńpẹ́ òfin gbé òun ó ní òun tú bẹ́ẹ̀ ṣẹ̀ òun níwájú ilé ẹjọ́ májísírèètì wàyí o adájọ́ ilé ẹjọ́ májísírèètì náà Kọ́láwọlé Àró ó wá sọ wípé àwọn sún ìgbẹ́jọ́ rẹ̀ di ọjọ́ 29 nínú oṣù kẹwàá ṣùgbọ́n kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n Olókùta náà láti lọ́ọ́ máa gba àtẹ́gùn kó lè túmọ̀ bí ìgbé ayé ibẹ̀ náà bí ó tún ṣe rí ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀síwájú. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ àwọn ọ̀daràn mẹ́ta èyí tí wọ́n gbìmọ̀ pọ̀ láti lọ́ọ́ ba oko olóko jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Oko arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Dàda Tọ́pẹ́ ìyún ní ìjọba ìbílẹ̀ Àdó-Odò ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé àwọn ọ̀daràn mẹ́ta kan ní ọwọ́ ti bà ní ìpínlẹ̀ ọ̀hún láti ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá tó fi léde ó dárúkọ àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta náà nínú ètò ti pe orúkọ Amosu Ìyàwó Pọ́ọ̀lù Victor Samuel àti Bógbè Bátẹ̀rẹ́mì ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní àsìkò tí ẹni tó ní oko náà èyún Dàda Tọ́pẹ́ tó wáá fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn létí ó sọ di mímọ̀ pé oko òun tó wà ní Òkòjò Onílògbò ní ìpínlẹ̀ Ògùn ó ní òun dé inú rẹ̀ tí wọ́n sì bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú oko náà nínú èyí tí wọ́n tu ọ̀pẹ àti àwọn èrè oko míì tí wọ́n sì ń bà á jẹ́ níṣẹ́jú òun kò ṣe méní bẹ́ẹ̀ ni kò ṣe méjì ló fi mú ẹjọ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá léyìí tí wọ́n ní àwọn ọlọ́pàá náà pa kìtì mọ́lẹ̀ láti lọ́ọ́ ṣe àbẹ̀wò sí inú oko náà àmọ́ sí kàyéfì wọ́n bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú oko yìí nínú ibi tí wọ́n ti ń tẹ̀síwájú nínú iṣẹ́ ibi orúkọ ọwọ́ wọn náà tí wọ́n sì ń tu oko tí Tọ́pẹ́ yìí tí ó ti gbìn sílẹ̀ wọ́n sì fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wàyí o nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ́nu wò wọ́n sọ di mímọ̀ pé ọ̀gá àwọn kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday ó ní ó pa àṣẹ fún àwọn pé kí àwọn wọ inú oko náà kí àwọn sì máa ba èrè oko náà jẹ́ wọn wá ní Ọmọlọ́lá Odùtọ́lá sọ di mímọ̀ pé wọ́n ti wà ní àkóló àwọn tí àwọn yóò sì gbé wọn lọ sílé ẹjọ́ lórí ohun tí wọ́n rí lọ́bẹ̀ tán fi wàrú ọwọ́ bẹ́ẹ̀ ni ìwádìí sì ń tẹ̀síwájú láti fi páńpẹ́ òfin mọ́ ẹni tó jẹ́ ọ̀gá wọn tó pàṣẹ burúkú náà fún wọn láti lè fi páńpẹ́ òfin mọ́ Ọmọlọ́lá Odùtọ́lá wá rọ gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n máa fi ọ̀rọ̀ wọn tó àwọn agbófinró létí kí wọ́n sì máa fi ìdájọ́ sí ọwọ́ wọn torí pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ní ó ti ṣẹlẹ̀ sẹ́yìn rí ṣùgbọ́n tẹ́ni tó lu oko náà kó ó fi ìdájọ́ sí ọwọ́ rẹ̀ nínú ètò mú kí ẹ̀mí àwọn ènìyàn kó bá ìṣẹ̀lẹ̀ náà lọ Dàda Tọ́pẹ́ lọ́gọ̀ ẹnu pẹ̀lú bó ṣe fi ìròyìn náà tó àwọn ọlọ́pàá létí tó sì fi dá lójú gbangba pé àwọn tí wọ́n hùwà burúkú yìí wọn yóò jìyà ẹ̀ṣẹ̀ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní ilé ẹjọ́. Ìbọn ni àwọn eléyìí fẹ́ lọ rèé tà lọ́wọ́ bá tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Bauchi. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ló ti tẹ àwọn méjì kan báyìí o tí wọ́n gbèrò láti lọ ta ìbọn AK-47 nínú ọjà kan tí wọ́n pè ní Bótò ní ìjọba ìbílẹ̀ Tafawa Balewa. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Ahmed Wakil tó sọ ó sọ di mọ̀ wípé àwọn méjì tí ọwọ́ báyìí ó ní wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé láti ìpínlẹ̀ Plateau ó ní àwọn ti wá èyún ní Bakin-Ladi nípínlẹ̀ Plateau tí wọ́n sì ti wá sí ìpínlẹ̀ Bauchi láti ta ìbọn ní iye owó tó jẹ́ 580,000 naira ó ní àṣírí wọn tó tú yìí ó ní ọwọ́ fi bà wọ́n lásìkò náà gẹ́gẹ́ bí ó ṣe fi orúkọ wọn léde ó ní Abdulgafar Mohammed tó jẹ́ ẹni ọdún 18, Yusuf Isa tó ń jẹ́ ẹni ọdún 25,
ó ní ọwọ́ ba àwọn méjèèjì lásìkò tí wọ́n fẹ́ ta ìbọn náà nínú ọjà ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyún Wákìl ó ní tó jẹ́ kí àṣírí wọn tú gan ni pé àwọn ti tú yáyá síta láti máa ṣe àwárí àwọn ènìyàn burúkú tí wọ́n wà nínú òkùnkùn tá fà sínú ìmọ́lẹ̀ ìyún ní ìpínlẹ̀ Bauchi nínú èyí tí ọwọ́ fi ba àwọn méjèèjì náà. Ó ní pẹ̀lú àlàyé tí wọ́n ń ṣe yìí àti ìwádìí ti tàwọn táwọn ń tẹ̀síwájú nínú rẹ̀ ó fi hàn wípé ògbóǹtarìgì ni àwọn ènìyàn méjèèjì yìí tí wọ́n ti jingiri nínú iṣẹ́ burúkú àti pé ibi tí wọ́n ti ń rìbọn gan àwọn ti ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́ tó sì sọ di mọ̀ pé ní gbogbo ẹ̀yìn ìwádìí àwọn kò sọ méjì ju kí wọ́n kọjú sílé ẹjọ́ lọ láti lọ gba ìdájọ́ wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Èdùmàrè má jẹ́ kí àárín àrìnrá ká sì má rin àrìn fẹsẹ̀ sí o. Tọkọ-taya tọmọ kan báyìí ni wọ́n ti di àpáti láti ìpínlẹ̀ Èkó sí ìpínlẹ̀ Cross River lásìkò tí wọ́n ṣe ìrìn àjò. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń fi tó wa létí nínú èyí tó jáde lénìí, wọ́n sọ di mímọ̀ pé mọ̀lẹ́bí kan tí orúkọ wọn jẹ́ Yakubu Ndayi ìyún ọkọ àti Ann Lady tó jẹ́ ìyàwó Yakubu náà àti ọmọ wọn ọkùnrin kan ó ní wọ́n di àwátì báyìí láti ọjọ́ 10 inú oṣù kẹjọ èyí tí a lò tán yìí. Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹni tó jẹ́ ìyàwó arákùnrin náà ìyún Blessing Alechenu ó sọ di mímọ̀ wípé wọ́n ṣe ìlérí láti kó gàngàrà wọn kúrò ní ìpínlẹ̀ Èkó wọ́n á máa gbé ní ìpínlẹ̀ Cross River yìí ní Calabar tí ń ṣolúlu ìpínlẹ̀ Cross River. Ó ní àwọn sì jọ sọ̀rọ̀ ní nǹkan bí dédé agogo 2 ọ̀sán ní ọjọ́ 10 inú oṣù kẹjọ náà. Ó ní wọ́n sọ ààyè tí wọ́n wà wípé àwọn wà ní Onitsha ní ìpínlẹ̀ Anambra. Láti ìgbà náà àwọn pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn níṣe ni ó ń dún tí kò sì rí ẹni gbé. Ó ní bíi wákàtí kan sẹ́yìn ni àwọn tó tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà pè ṣùgbọ́n títí di àsìkò yìí níṣe ni wọ́n ti lu ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà pa tí àwọn kò sì mọ ibikíbi àbí ààyè tí àwọn tọkọtaya tọmọ yìí tí wọ́n wà. Èyí ló wà fà tó ní àwọn ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó létí láti bá wọn ṣe ìwádìí àti ṣe àwárí mọ̀lẹ́bí náà èyí tí wọ́n di àwátì láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Cross River. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 4 ni ọwọ́ ti bà báyìí ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń fi tóni létí látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá. Ó ní ọwọ́ ti tẹ àwọn 4 nínú ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ààyè èyí tí wọ́n da omi àlàáfíà ìpínlẹ̀ Ògùn rú pàápàá jùlọ ní agbègbè tí wọ́n pè ní Ìjòkò ní Sango Ọ̀tà. Ó fi orúkọ àwọn 4 léde yún Ọlámídé Balógun, Ọlámilékan Oyèdélé, Adéolú Ọláyínká àti Abdulganiyu Azeezi. Nínú àlàyé tó ṣe ó ní àwọn 4 yìí ó ní wọ́n ti jingiri tí wọ́n sì ń domi àlàáfíà ìlú rú nínú pé lásìkò tí súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ bá ń ṣẹlẹ̀ bí kí wọ́n já ẹrù ẹlẹ́rùgbà àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oní ẹni tó ní àti àwọn nǹkan míì bí kí wọ́n máa fọ ilé kí wọ́n sì máa domi àlàáfíà ìlú rú. Ó ní àwọn ènìyàn tí wọ́n ta àwọn lólobó wípé àwọn ọmọ gànfẹ́ náà wọ́n wà ní agbègbè náà. Ó ní àwọn fi ṣe ìkọlù ní kété tí wọ́n sọ wípé wọ́n rí àwọn. Ó ní wọ́n júbà ìhòòrò ṣùgbọ́n ọwọ́ tẹ ọ̀kan nínú wọn. Ẹyọ kan ṣoṣo tí wọ́n gbámú yìí ó náà ni ó sì tú àṣírí àwọn 3 tó kù tí ọwọ́ fi ba àwọn 4 ní ẹyẹ ọ̀ṣọ́ka. Báyìí ni Ọmọlọ́lá Odùtọ́lá ṣe sọ di mímọ̀ tó sì ṣàlàyé wípé lẹ́yìn ìwádìí àwọn yóò gbé ìgbésẹ̀ èyí tó tọ́ àti èyí tó yẹ láti lè kọjú wọn sílé ẹjọ́ gẹ́gẹ́ bí ìwà ọwọ́ wọn tí wọ́n ti lọ gba ìdájọ́ náà lọ́dọ̀ adájọ́ àgbà. Ebi ló sún wa débi olè jíjà, ẹ síjú àánú wò wá o. Àwọn adigunjalè tọ́wọ́ tẹ̀ ní ìpínlẹ̀ Èdó ni wọ́n bẹ̀bẹ̀ fún àánú. Àjọ Civil Defence yẹ̀yún Nigeria Security and Civil Defence Corps ó ní wọ́n fi páńpẹ́ òfin mú àwọn 3 kan báyìí nínú èyí tí wọ́n sọ di mímọ̀ wípé wọ́n ń jí wáyà iná ìjọba tó wà ní ojú òpópónà ká nínú èyí tí ọwọ́ sì ti ṣe bẹ́ẹ̀ tó ti bà wọ́n báyìí. Ẹni tó jẹ́ alukoro àjọ Civil Defence ọ̀hún ti ìpínlẹ̀ Èdó ìyún Evosa Ogbebo ló sọ di mímọ̀ wípé ní òpópónà Òsánlú sí ìpínlẹ̀ Èkó ó ní ọwọ́ ti bà àwọn ènìyàn yìí ní ọjọ́ 9 inú oṣù kẹsàn-án tá a wà yìí.
ó fi orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta léde nínú ètò tá a ti rí Friday Alex, Favour Orji àti Daniel Biaru tó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní ọwọ́ bà nínú ètò ní Friday Alex yìí ó ní ó jẹ́ ọ̀kan lára àwọn fìjìláńtè ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí Friday Alex ṣe nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú rẹ̀ ó ní ẹ dákun ẹ ṣàánú wa ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ ó ní ó ṣe bẹ́ẹ̀ tó sún mi dé ibi olè jíjà tá a fi ń jí nǹkan ìjọba ó ní iṣẹ́ tí àwọn ṣe gẹ́gẹ́ bí fìjìláńtè ó ní wọn kò san owó oṣù fún àwọn tí kò sì sí ọ̀nà àbáyọ míì fún òun ju kí òun ìwà burúkú yìí lọ. Favour Orji náà fi ọ̀rọ̀ léde ó ní akọ́ṣẹ́ ó ní ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni òun ṣùgbọ́n òun kò parí iṣẹ́ tí òun kọ́ òun ló sì fà á tí ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ náà tí ó fi gbọ́ òun mú dáadáa ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan ṣoṣo tí àwọn rò ó ní láti máa fọ́ ilé àti láti máa jí nǹkan ìní ìjọba wàyí o àjọ civil defence ní gbogbo ìtẹ́sọ̀ yìí náà láti gbọ́ ṣùgbọ́n àwa kọ́ láṣẹ ìdájọ́ yín bí kì í ṣe pé ilé ẹjọ́ òní ó sọ ibi tí àtòkùn bọ̀ nínú akèrègbè yín fún yín. Nínú ìròyìn ti Biafra Nation ẹni tó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra Simon Ekpa ó ní ó ti fi léde wípé àwọn ṣe ìpàdé pẹ̀lú àwọn alágbára aṣòfin ní ìlú Amẹ́ríkà nínú ètò sọ wípé wọ́n ti fi ṣe ìlérí fún àwọn láti ṣe ìrànlọ́wọ́ nípa ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra. Gẹ́gẹ́ bí àlàyé tí Simon Ekpa fi sójú òpó ayélujára X rẹ̀ àti fọ́nrán kan tó fi léde síbẹ̀ ó sọ di mímọ̀ pé mínísítà fún ètò ìṣúná ilẹ̀ Biafra ìyún Ogechukwu Nkere ó ní àti òun pẹ̀lú àwọn míì ní àwọn jọ ṣe ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ abẹnugan orílẹ̀-èdè Amẹ́ríkà nílé tí àwọn ti jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ìkúnlọ́wọ́ àti àtìlẹ́yìn tí wọ́n yóò ṣe fún orílẹ̀-èdè Biafra láti wá sí ìmúṣẹ. Simon Ekpa ní pẹ̀lú àtìlẹ́yìn àti ìkúnlọ́wọ́ abẹnugan yìí ní ṣe ni ó fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé àwọn ṣetán láti wà pẹ̀lú wọn ní ìgbà tí ó bá máa fi di December ìyún oṣù kejìlá ọjọ́ kejì tí Simon Ekpa ti kéde rẹ̀ wípé àwọn yóò fi gba ilẹ̀ Biafra táwọn yóò sì yọra àwọn kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà wà ní abẹnugan náà ó ní ó fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé àwọn wà pẹ̀lú wọn o ẹ mọ̀ ń sún wájú a wà lẹ́yìn yín dìbìdìbì. Simon Ekpa ní inú àwọn dùn sí ìgbésẹ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn sì ń tẹ̀síwájú láti lọ́ọ́ máa ṣe àbẹ̀wò sí àwọn àgbààgbà àti àwọn aláṣẹ orílẹ̀ àgbáyé fún ìgbà ìdásílẹ̀ Biafra Nation náà. Nínú ìròyìn ti eré ìdárayá gbajúgbajà olórin takasúfè Habeeb Òkìkíọlá tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable èèyàn wàhálà olórin ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fọ́ pásítọ̀ ajínrere kan létí ní ilé ìtajà rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ní Sango Ọ̀tà níbi tí olórin takasúfè òun ìyún ìdààmú olórin Ọlálọ́mí Portable tó sọ di mímọ̀ wípé nínú fídíò tó ń jàrìnrìn nínú èyí tí wọ́n ti rí wípé Portable náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tó gbá ojú pásítọ̀ tí ń ṣe ìjíhìnrere ní ilé ìtajà rẹ̀ fún àwọn kọ́sítọ́mà rẹ̀ yún oníbàárà tí wọ́n bá ra ọjà gẹ́gẹ́ bí àlàyé tó hàn nínú fídíò ọ̀hún níṣe ni ọmọ Ọlálọ́mí ti ṣe ìkìlọ̀ fún pásítọ̀ náà wípé kí ó kúrò ní agbègbè tó ti ń ṣe ìjíhìnrere rẹ̀ níṣe ni ó fẹ́ ba ọjà òun jẹ́ ṣùgbọ́n tán ní wòlíì àjíhìnrere náà ó tẹ̀síwájú nínú ìjíhìnrere rẹ̀ ká tó wá ṣẹ́jú ká tó fọ́ báyìí níṣe ni Portable ó ti gbé ìgbájú olóyè fún pásítọ̀ náà tí ó sì ń jàrìnà káàkiri ilẹ̀ẹ́lẹ̀ wàyí o èyí ni ìròyìn tí ń jà kiri lórí ayélujára nínú èyí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n ti kóró ojú sí ìgbésẹ̀ tí ọmọ Ọlálọ́mí tó gbé yìí gẹ́gẹ́ bí ó ṣe máa ń pera rẹ̀ wípé òun ni wàhálà ìdààmú olórin ni àwọn ènìyàn wá sọ wípé gbogbo wàhálà tí ń pariwo yìí gan ó ní kò tọ́ sí bẹ́ẹ̀ ni kò yẹ lẹ́ni tí àwùjọ lè máa ṣe àpọ́nlé rẹ̀ torí pé ìhùwàsí rẹ̀ níṣe ni kò yàtọ̀ sí ọmọ gànfẹ́ nígboro. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí títí di ìgbà tá a tún máa padà pàdé lórí ìkànnì yìí náà ẹ má gbàgbé láti bá a subscribe síbẹ̀ ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sétí ìgbọ̀yìn òun náà ni àyànfẹ́ Elédùmarè oorun ayọ̀ báyìí òun láò sùn àsùnjí àsùnnara láṣẹ lọ́wọ́ Elédùmarè títí dọ̀la ó dàbọ̀.